Africa Content TV.
President Tinubu ti wá níyẹn o gbogbo àwọn PFC ni wọn Tinubu ti wá níyẹn pọ́nrọ́ ọ̀gá ẹ̀fọ́ àgbẹ̀ ìgbésẹ̀ ọ̀gá pátápátá yẹn ìgbàlá ìlú dáadáa gbogbo ẹ̀yin governance state by state ẹ̀ṣọ́dúnmá ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀tẹ̀ pé ẹ̀ẹ́dùtò ẹgbẹ́ dáadáa pàṣẹ àpọ̀rọ̀ gbogbo yìí ẹ̀yin ti sájúwẹ̀l ẹ̀yin ti sájì ẹ̀yin ti náàlú ẹ̀ṣọ́dúnmá rẹ̀sí ọ̀rọ̀ ìyàgbẹ́rẹ́ wọ́n á fẹ́ ṣe ìlànà ìlú rẹ̀ rárá.